bí ọmọdé bá ṣubú á wo wájú, bágbà bá ṣubú á wẹ̀yìn wò. Òwe tí àwọn àgbàlagbà máa ń pa nílẹ̀ Yorùbá ni wọ́n sì máa ń fi gbààyàn nímọ̀ràn àti ìgbaniníyànjú láti múni lọ́kàn le. Bọ́mọdé bá ṣubú á wo wájú, bágbà bá ṣubú á wẹ̀yìn wò. Kí ní ń mú kí ọmọdé ó ṣubú kó wá lọ wo wájú? Kí ní ń mú kágbà ó ṣubú kó lọ padà wo ẹ̀yìn wò? Ọ̀rọ̀ yìí gbà ronú sí. Ó gba ìpín ẹ̀dọ̀ àti òróòro ẹni láti ronú sí dáadáa. Nínú iṣẹ́ ìwádìí àti ìtumọ̀ òwe yìí tí a máa ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà látẹnudẹ́nu, òhun ni wípé tọ́mọdé bá ṣubú tó bá wo iwájú, ó wo ọjọ́ ọ̀la rẹ̀, iwájú rẹ̀, ibi tí ń lọ láti ti mẹ́sẹ̀ kó le. Àgbàlagbà tó ṣubú tó wẹ̀yìn wò, wọ́n lágbàlagbà wẹ̀yìn ó wá tí máa ṣe bọ̀. Torí pé àgbàlagbà tí ń bá rìn àjò ayé tiwọn lọ bí kùnkùndun, wọ́n tí ń bá a lọ bí òpin. Wọ́n tí ń wò ó wípé àgbà ti dé, isà tí ń pẹ́kè. Wọ́n wá wo ibi tí ìrìnàjò táwọn ti rìn sẹ́yìn wá, wọ́n wo àti máa ṣe bọ̀ wọn. Wọ́n wo kí ni ó jẹ́ àtúbọ̀tán ohun tí àwọn ti fi àná ṣe. Àti wípé kí ló gbágbàlagbà ṣubú? Ṣé ìrìnàjò àná ló fa ìṣubú tòní? Òhun ní mú kágbàlagbà ó ṣubú kó wá wo ẹ̀yìn ọ̀rọ̀ wò, kó wo bí tí ń bá bọ̀, kó wo ibi tó bá dé, kó wá wo ibi tó kù, kó wá wo kí ló fà á ṣubú. Àjọ tó nírònú ni. Ọmọdé tó ṣubú tó wo wájú kò tí ì rìnrìn àjò ayé débì kan, ó wá ṣubú. Bóyá ló tí ì gbẹ́sẹ̀ méjì mẹ́ta nínú ìrìn àjò ayé, ìbẹ̀rẹ̀ ìrìn àjò ayé ló wà, ó ṣubú. Kí ni àwọn nǹkan tó wà níwájú ẹ̀ tó kàǹkà tó lè ṣokùnfà ṣubú? Ọ̀nà wo ni ó gbà rìn tó fi jẹ́ wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, kó lè bá tètè débi tí ń lọ kọ́jọ́ ó tó lọ? Ọ̀rọ̀ ìyànjú lọ̀rọ̀ yìí, ó sì máa ń jẹ́ àṣàmọ̀ tí àwọn èèyàn fi máa ń gba àwọn èèyàn níyànjú láti fi ró wọn lágbára. Pé o ò gbọdọ̀ sọ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ẹ lénìí o, kó wá rò pó ti tán náà ni. Ìṣẹ̀lẹ̀ kan ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ọ lónìí kó wá rò wípé kò sí àtúnṣe mọ́. Ọ̀nà méjì là á wò tá a bá rí ìpèníjà nípa ayé. Ó lè jẹ́ pé ohun tó o ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá, ò ń ṣe pẹ̀lú àìnímọ̀, pẹ̀lú àìlóye. Ó wá ń bọ́ sí, ó ń bọ́ sí. Nígbà tó bá dàbí ẹni wípé ó bá kù díẹ̀ káàtó, má rò pé ayé kan ní ń dà ọ́ láàmú tàbí èèyàn kan ní ń ṣe ọ́. Bó bá tiẹ̀ wá jẹ́ pé ayé kan ní ń dà ọ́ láàmú tàbí èèyàn kan ní ń ṣe ọ́ o, ìwọ wá rò wípé níbo gangan lèmi ti kó o kù?
báwo ni mo ṣe rìn tí mo fi débí? Kí ló ṣẹlẹ̀ tí ó wá ṣokùnfà ìṣubú níbi abadé yìí? Irú èrò òun ni èrò tí àgbàlagbà gbúdọ̀ rò nígbà tó bá rí ìpèníjà nínú ayé. Òun náà fi máa ń sọ wípé àgbàlagbà ń wẹ̀yìn wò. Kò sí ká bojú wẹ̀yìn báyìí, òun ni wọ́n ń sọ. Tí wọ́n bá ní ọmọ kékeré wá ṣubú, ó wo wájú, ó wo sàkún ìrírí ayé, ó wo gìgìrísí àwọn àgbàlagbà, ó wo ibi tóun ò ti tẹ̀ jẹ́jẹ́, tó ń ṣokùnfà ṣubú òun níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé. Tí ṣubú yìí bá wá ń tẹ̀léra wọn bẹ́ẹ̀, nígbà wo gangan ló fẹ́ gbẹ́rù délé? Ìgbà wo ló fẹ́ sọ̀kalẹ̀ ayọ̀? Èrò yìí ní jẹ́ ìṣubú pé ní jẹ́ pé ọmọ kékeré ń wo wájú nígbà tó ṣubú, kò sí pé ó gbójú òkè bẹ́ẹ̀, ó wá wo wájú. Ìkíyèsára náà ń gbìyànjú láti pàkíyèsí wa sí. Wọ́n sì máa ń lo èdè yìí, wọ́n máa ń lo àṣàmọ̀ yìí láti fi gbani níyànjú pé tó o bá ní ìṣòro nínú ayé o, má rò pé ó ti tán. Dọ̀dọ̀ èèyàn ní máa rò pé ó ti tán nígbà tó bá ní ìṣòro. Ìṣòro ń pàkíyèsí wa wípé kí a bojú wo bí n tó bá kàn ká lè gbé ìgbésẹ̀ ọ̀tún ni. Wọn kì í ta tẹ́tẹ́ ayé. Téèyàn bá ń ta tẹ́tẹ́ ayé tí bá ń jẹ, ó yẹ kó mọ̀ yìí pé ewu ń bẹ lóko alóńgẹ́ fún òun. Alóńgẹ́ gan sì rèé, ewu ni. Ló wá ń túmọ̀ sí pé tọ́ bá sọ pé tọmọdé bá ṣubú a wo wájú, tágbàlagbà bá ṣubú a wẹ̀yìn wò. Ọ̀rọ̀ ìmọ̀ràn àtàtà ni fún àwọn tó bá lóye. Àìbá mọ̀, wọ́n lè pàṣàmọ̀ yìí tàbí pòwe yìí létí rẹ̀ kó o lè mọ̀ túmọ̀ rẹ̀ ló jẹ́ káwa ò mú wá. Kó o sì lè mọ ibi tíwọ náà lè lò sí. Kó o mọ́ rò pé bọ́n ṣe pá bẹ́ẹ̀ náà ló ṣe rí pé tí n bá ti wá ṣubú nígbà mo ti jọmọ kékeré o, ń yà wá wo wájú. Tí n bá ti wá ṣubú, tí n bá ti dàgbàlagbà, ń wà á wẹ̀yìn. No, ìyẹn kọ́ ni wọ́n ń sọ o. Bí ó ṣe mọ lónìí nù lórí ìkànnì Gbèdú Èdè. Bàbá Ayọ́kẹ́lẹ́ lórúkọ mi. Ẹ bá a pín ká kó lọ gbogbo bí ó bá yẹ ó lọ. Ẹ ṣé o, a dúpẹ́ o.